Anthony Joshua, Ogun Idile Jaba. I have decided to formally retire from the boxing world. Thank you all for your continued support, but I truly cannot keep fighting with a broken heart. My friends accompanied me back to my hometown, yet they lost their lives there while I survived. The guilt and remorse are unbearable. To be honest, I would rather it had been me who died instead of them. They were my friends of more than 10 years and also the coaches who gave me tremendous help. Every medal I ever won carries their contribution. And now they have left this world forever because of me. Therefore, I have decided to officially step away from boxing, because the moment I step into the ring, their faces appear in my mind, and that grief completely crushes me. In addition, I will personally cover all funeral expenses for my two brothers. This is the only thing I can do for them. From now on, I will live on with their memory in my heart, and I will take care of their families on their behalf. May there be no car accidents in heaven. My brothers, rest in peace. Cherry, tell you about German Nigeria. What did the Ogun Idile ti wà fún already? Anthony Joshua, Ogun Idile Jaba. Tí a máa ń pé kí ló jà gangan, Ogun Idile ló jà. Now, àwọn tí wọ́n jẹ́ supporter life ẹ̀ ni wọ́n kú yẹn. Bí wọ́n dẹ̀ ṣe kú, tó bá ti ń jà, yóò mọ rántí wọn, wọ́n máa lù ú. Tó bá tún wá bọ́ sórí kíní tó tún lọ ń jà lọ́tùnla, ayé òní kò ní ronú. Àwọn ọ̀rẹ́ rẹ̀ tí máa encourage ẹ̀ ni wọ́n kú yẹn. Wọ́n wá dúró ti òun, ayé mọ̀, ń gba trophy, ń gba award, ń gba medal. Àwọn ò gba nǹkan kan o. Àwọn tí wọ́n gba nǹkan kan yẹn, àwọn ni wá kú. Nígbà tí wọ́n tún wá kú tán, life tiẹ̀ náà bó dẹ̀ ṣe rí nìyẹn. Àwọn èèyàn kan wà tọ́lọ́run ti so mọ́ wa tó jẹ́ wípé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Tí nǹkan bá ti ṣe wọ́n àti ní problem. Bọ́dà Anthony Joshua pé ọjọ́ ọmọ Nàìjíríà ogun odidi ogun lógun ìdílé. Ogun ìdílé gidi ni o. Ní ìsìn báyìí, Ọlọ́run ni ó fi pa àwọn òbí rẹ̀ lẹ́kùn. Àwọn òbí rẹ̀ náà bá ti sunkún báwọn. Ṣé báwọn kan ní wọ́n bí àwọn tí wọ́n kú ń bí. Wọ́n á gbókù wá láti Nàìjíríà, wọ́n á lọ gbé bá wọn ìlú èbó. Bí wọ́n ṣe máa ń gbé òkú wá láti ìlú èbó wá bá wọn Nàìjíríà. Wọ́n máa ń mu ìmúkúmu ní ìlú èbó. Wọ́n máa ń sáré kéré. Kí ló tí wọ́n kú síbẹ̀? Ebi mọ́tò ń l'accident ìlú èbó. Kí ló tí wọ́n l'accident ńbẹ̀? Àwọn èèyàn kan wà tó jẹ́ pé nǹkan kan ò gbọ́dọ̀ sí wọn, wọ́n sì ń bẹ lánàá ndí wa. Wọ́n lè má lò lọ, wọ́n lè má lógo tó a, wọ́n lè má lágbára tó a, wọ́n lè má ní nǹkan kan. Wọ́n kàn wọ́n àmì ẹ̀tọ́ sọ pé ó yá gbọ́ wà sókè báyìí kó gbá nǹkan wọn wá ṣe lẹ́fù wa nu. Tí wọ́n bá sì ti kú ò tí nǹkan ṣe wọ́n báyìí, career ní problem. Nítorí sá Anthony Joshua ni. Bó ṣe wà yẹn, bó ṣe withdraw yẹn is the best. Tí ó bá withdraw bẹ́ẹ̀, ibi alágbára tán sí nìyẹn, wọ́n máa lù wá lé ni.